yín káàbọ̀ sí àjààbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára. Ọlámídé Ọlásànlóye lórúkọ tèmi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, àwọn olùfẹ̀yìntì ológun ni wọ́n ti gba ẹ̀tọ́ wọn ọjọ́ tó ti pẹ́ ní kíkún. Nítorí èyí ni àwọn kọ̀ọ̀kan ti ń fi ibi ìwọ́de èyí tí wọ́n bẹ̀rẹ̀ láago 7 àárọ̀ àná tí wọ́n lọ dí ẹnu ọ̀nà iléeṣẹ́ ìjọba fún ètò ìnáwó ní ìlú Àbújá. Wọ́n ta ìbòrí, wọ́n sì tò àwọn àga láti dí ẹnu ọ̀nà náà tí wọ́n sì ṣe ìdíwọ́ fún àwọn ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ láti wakọ̀ sínú agbègbè náà tí àwọn kan sì gbé ọkọ̀ wọn síta. Ṣùgbọ́n bí àwọn kọ̀ọ̀kan ṣe ń rí owó náà ni wọ́n ń dìde tí wọ́n sì lọ ń tú àwọn ìbòrí. Bẹ́ẹ̀ ni àwọn kan sì lọ ń palẹ̀ mọ́ àwọn àga tí wọ́n gbé kalẹ̀ láti dí ẹnu ọ̀nà iléeṣẹ́ ìjọba fún ètò ìnáwó ní ìlú Àbújá. Bó tilẹ̀ jẹ́ wípé irú ìwọ́de báyìí wáyé ní oṣù tó kọjá, ìyẹn oṣù kejìlá ọdún 2024, ṣùgbọ́n tí wọ́n ní kò sí owó nílẹ̀ tí wọ́n sì jẹ wọ́n ní owó ìdá 20 sí ìdá 28 àfikún owó oṣù wọn láti oṣù kìíní sí oṣù kọkànlá ọdún 2024. Àwọn tó fẹ̀yìntì lẹ́yìn náà tún béèrè pé kí wọ́n san àfikún sí àwọn owó ìfẹ̀yìntì ọ̀pọ̀lọpọ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún náà darapọ̀ mọ́ àwọn tí wọ́n bá ìdílé arábìnrin olóyè Adébísí ẹni tí àwọn ènìyàn mọ̀ sí Káṣí Madam kẹ́dùn. Gómìnà Dàpọ̀ Abíọ́dún ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàfihàn bí ó ṣe lọ yẹ ayẹyẹ ìkẹyìn tí wọ́n ṣe fún olóògbé náà sí, tó sì tún bẹ ẹbí náà wò láti kí wọn kú àtẹ̀mọ́ra. Ó wá kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ní orúkọ ìjọba àti àwọn ènìyàn ìpínlẹ̀ Ògùn, àwọn darapọ̀ láti bá ẹbí Káṣí Madam kẹ́dùn lẹ́ni tó ta tèrè nípa ní kòpẹ́kòpẹ́ yìí. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́ Alhaji Oríyọmí Hamzat àti aya ọba Ifẹ̀ tẹ́lẹ̀ rí ìyẹn wòlíì Naomi Silekunola àti Abdullahi Fasasi ìyẹn ni tó ní iléèwé tí ìṣẹ̀lẹ̀ táwọn ọmọ ti pàdánù ẹ̀mí wọn ti ṣẹlẹ̀ ní ìlú Àbàdàn ni wọ́n kọ̀wé ìgbà onídùúró sí ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ọ̀yọ́ lánàá tí ń ṣe ọjọ́ keje oṣù kìíní ọdún 2025. Adájọ́ tó gbẹ́jọ́ ọ̀hún ti sún ìgbẹ́jọ́ sí ọjọ́ kẹtàlá oṣù tí a wà yìí láti fi ojú ṣùnùkùn wo ìgbanidúró àwọn wọ̀nyí àti láti mọ odó tí wọn yóò dá ọ̀run lásì lórí ìgbanidúró wọn. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, títí di àsìkò yìí ni àwọn olólùfẹ́ ìlúmọ̀ọ́ká òṣèré Ṣọlá Kòsọ́kọ́ sì fi ń kí ikú ayẹyẹ ọjọ́ ìbí èyí tó ṣe lánàá tí ń ṣe ọjọ́ keje oṣù kìíní ọdún 2025. Lára àwọn tí wọ́n kí ọlọ́jọ́ ìbí kú ọjọ́ ìbí ni ọmọọba Jídé Kòsọ́kọ́ ìyẹn bàbá Ṣọlá Kòsọ́kọ́. Ó wá lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàdúrà fún wípé àárín ọmọ ọlọ́jọ́ ìbí àti Ọlọ́run kò ní bàjẹ́. Ó ní àárín òun àti ọkọ rẹ̀ náà kò ní bàjẹ́ pẹ̀lú wípé Ọlọ́run máa di ilé rẹ̀ mú. Èyí ló mú kí àwọn olólùfẹ́ rẹ̀ máa fàdúrà ránṣẹ́ sí ọmọ náà tí wọ́n sì ń ṣe àmì sí àdúrà tí ó ṣe. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, ìlúmọ̀ọ́ká òṣèré Ṣeun Jímọ̀ ló ti fi bí inú rẹ̀ ṣe dùn tó hàn bí ìgbéyàwó òun àti ìyàwó rẹ̀ ṣe lé lọ́dún kan lánàá. Ó fi àwòrán òun àti ìyàwó rẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀, bẹ́ẹ̀ ló sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó ní Ọlọ́run ló bá ìgbéyàwó òun dé ibi tí ó dé yìí àti pé òun ní ìpìlẹ̀ ìsopọ̀ ìgbéyàwó òun. Ó ní inú òun dùn wípé Ọlọ́run fún òun ní eegun ìhà òun gangan. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, ìlúmọ̀ọ́ká olórin Táyé Currency ló ti ń kí ọmọ rẹ̀ ọkùnrin kú oríire bí ó ṣe kẹ́kọ̀ọ́ gboyè ní kòpẹ́kòpẹ́ yìí. Ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ọmọ náà kú oríire bí ó ṣe fi àwọn àwòrán tó bá ọmọ náà yà sórí ìtàkùn ayélujára rẹ̀. Bẹ́ẹ̀ ló sì ṣe ládùúrà fún ọmọ náà wípé Ọlọ́run máa fún ní okun láti lè mú àwọn àlá ògo rẹ̀ wá sí ìmúṣẹ. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, gbajúmọ̀ adẹ́rìnpòṣónú àti wòlíì Báyégún Olúwatóyìn ẹni táwọn ènìyàn mọ̀ sí wòlíì àròlé ló ti ń dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n fi ọ̀rọ̀ ìkẹ́dùn ránṣẹ́ sí bí ó ṣe pàdánù bàbá rẹ̀ ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn. Ó wá lọ kọ ọ̀rọ̀ ìkẹyìn fún bàbá náà. Ó ṣàfihàn eléyìí bí ó ṣe ń ṣe é, léyìí tó sì sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé òun retí ìrànlọ́wọ́ wọn báyìí nítorí òun nílò ìrànlọ́wọ́ wọn nísìnyí ju tàtẹ̀yìnwá lọ. Lord have been saying that the Holy Spirit will comfort me. I've been receiving comfort, but I think the highest comfort I need now is financial comfort. It's very essential.
ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà adẹ́rìn-pòṣénú Débọ̀ Adédayọ̀ ẹni tí àwọn ènìyàn mọ̀ sí Mr Macaroni ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe ládùúrà fún ara rẹ̀ wípé kò sí ohun tó máa mú ìdùnnú òun lọ lọ́dún 2025. Ó ní gbogbo ire tó wà lọ́dún yìí máa jẹ́ tòun àti àwọn olólùfẹ́ òun. Èyí ló mú kó fi àwòrán rẹ̀ yìí tó dára sórí ìtàkùn ayélujára tó sì fi orin ayọ̀ sí lábẹ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà òṣèré àgbà Péjú Ògúnmọ́lá ló ti ń ṣe ìrántí bàbá rẹ̀ yìí tó papòdà. Ó ní gbogbo ọjọ́ keje oṣù kìíní jẹ́ ọjọ́ mélòó gbàgbé fún òun tóun sì máa ń rántí bàbá òun. Ó ní àná tí ń ṣe ọjọ́ keje oṣù kìíní ló pé ọjọ́ 52 tí bàbá òun ti jọ́lọ́run nípè. Ó wá gbà ládùúrà fún bàbá náà wípé Ọlọ́run á túbọ̀ máa tẹ̀ sí afẹ́fẹ́ rere. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kìíní gbajúgbajà olórin Akínọlá Ayọ̀ọ́lá Michael ẹni tí àwọn ènìyàn mọ̀ sí Aláyọ̀ Melody Singer ló ti ń gba àwọn ènìyàn nímọ̀ràn wípé àwọn tó fẹ́ràn wọn tí wọ́n máa ń ru wọn sókè tí wọ́n máa ń gbà wọ́n níyànjú àti àwọn tí wọ́n máa ń jẹ́ kí wọ́n máa ríra wọn bí ènìyàn pàtàkì ni kí wọ́n yíra wọn ká pẹ̀lú. Ó kọ ọ̀rọ̀ náà sábẹ́ fọ́nrán fídíò èyí tó ṣàfihàn òun àti àwọn ìbejì ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí Glorious tí wọ́n jọ ń kọrin pẹ̀lú ìyá wọn tí wọ́n sì ń dára lóríṣiríṣi. Fọ́nrán fídíò yìí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn máa kọ àríwísí wọn ránṣẹ́ sábẹ́ fọ́nrán fídíò náà. Ọlọ́run gbéyàn sókè ẹ̀yin wá ṣubú rẹ̀ àti jẹ lọ́nà o ẹ ò lè kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára. Ọlámídé Ọlásànlóye lórúkọ tèmi. Ó dàbọ̀.